Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́tí mo wá. This is DG Naija TV. Don't forget to subscribe, like and share. Ó tún wá ti ṣẹlẹ̀ báyìí o láàrin àwọn Ọ̀ṣọ́dì. Wọ́n ní family Owóṣeni ti pariwo síta o. Wọ́n ní wàhálà gidigidi ń lọ láàrin Ọ̀ṣọ́dì o pẹ̀lú Owóṣeni World Best. Àwọn family ẹ̀ ti wá bọ́tà báyìí o. Wọ́n ní Tafasego àti MC Olómọ wọ́n ti try láti stop ìjà yìí. Ṣùgbọ́n wọ́n ní àwọn kan tó ti wá ká Owóṣeni mọ́ pẹ̀lú ìbọn àti àwọn nǹkan olóró oríṣiríṣi. Wọ́n ní wọ́n lè tún ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn léṣe. Òun ni fámìlì Owóṣeni ṣe pariwo síta báyìí o. Gbogbo àwọn mọ̀lẹ́bí ti jáde báyìí. Wọ́n ní kí gọ́vnà Lagos State kó gbà wọ́n o lọ́wọ́ rògbòdìyàn tó ń lọ láàrin Ọ̀ṣọ́dì o, pé Ọ̀ṣọ́dì ń gbóná jọinjọinjọin báyìí o. Ẹ̀gbọ́n Owóṣeni yẹn ló jáde báyìí àti àwọn mọ̀lẹ́bí ẹ̀ wọ́n ti ṣe àlàyé ní rẹpẹtẹ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ àlàyé yìí lẹ́nu àwọn fámìlì Owóṣeni. Ẹ kálẹ́ o ọmọ Nàìjíríà, ẹ kálẹ́ gbogbo ọmọ Nàìjíríà, nítorí àbúrò mi ni mo ṣe jáde. Owóṣeni World Best Azeez, ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́dì lápapọ̀, ẹ̀yin alágbára Ọ̀ṣọ́dì, ẹ ṣàánú o. Owóṣeni family ló ń sọ̀rọ̀ yìí. A bẹ̀ yín nítorí Ọlọ́run, torí Ànábì Muhammad, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó pa Azeez Owóṣeni World Best, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ní àná wọ́n ti ń ṣe kíní ìtìpẹ́ nígbà kan lọ bá gbogbo hòtẹ́ẹ̀lì ẹ̀jẹ̀ Kẹ́lú dẹ̀ pé wọ́n lè yanjú gbogbo ọ̀rọ̀ yẹn àti Olúọmọ wọ́n lè yanjú ẹ̀, ọ̀rọ̀ yẹn dẹ̀ lọ. Lẹ́yìn ẹni tàná tún wá ṣẹlẹ̀, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà wá o. Nọ́bà tún dé níbi tó jókòó sí, nọ́bà láti lọ́rọ̀ kó dìde, nọ́bà yọ̀bọ̀ náà yọ̀gbò. Ọmọ Àṣàbí ó wà nínú wọn nítorí Ọlọ́run. Àwọn tó àwọn ọmọ Bíríkì ó wà nínú wọn. Ọmọ Bíríkì ló gbébọn òòṣà wọ́n yọ̀gò. Ọmọ Bíríkì òòṣà ó gbébọn Wáídì. Ẹ jọ̀ọ́ ọmọ Nàìjíríà, abẹ̀yìn ni fámìlì Owóṣeni ló ń sọ̀rọ̀ yìí. Modinat Owóṣeni ló ń sọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìbẹ̀lẹ̀ abẹ̀yìn o, nítorí Azeez Owóṣeni ẹ jọ̀ọ́ má jẹ́ kó pa o. Wọ́n ti ṣe léṣe lánàá, tọ́lẹ̀ ti ṣàwọn èèyàn léṣe gan. So ọ̀rọ̀ yẹn dẹ̀ ti dé station, wọ́n ti gbé kúrò ní Akínpẹ̀lúbí, wọ́n ti gbé lọ sí èrè ọmọ yẹn dẹ̀ ti sọ̀rọ̀ wípé àwọn pẹ̀lú àwọn tó ṣiṣẹ́ wọ́n dẹ̀ bá fún ìtọ́jú nǹkan kan lọ́wọ́ wọn. Ẹ jọ̀ọ́ ẹ gbà wá lọ́wọ́ ọmọ Nàìjíríà, ẹ gbà wá, ẹ má jẹ́ kó fọmọ yìí sílẹ̀ o. Ẹ jọ̀ọ́ ràn wá lọ́wọ́, ẹ má jẹ́ kó pa Azeez Owóṣeni World Best. Ẹ jọ̀ọ́ èmi ẹ̀gbọ́n Azeez ni mò ń sọ̀rọ̀ yìí, èmi ni mo kọ́kọ́ ṣe fídíò tẹ́lẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ gbà wá lọ́wọ́ àwọn ọmọ Ọ̀ṣọ́dì o, torá àlè wà lé ká má lè rìn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣàṣìṣì o. Gbogbo àwọn bọ́ìsì yìí la mọ̀ o, gbogbo àwọn tó lè ràn wọn pátá la mọ̀, ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣàṣìṣì o. Tí nǹkan bá ṣe Azeez àwọn tá a máa mú o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o, orúkọ mi ní Olúwayẹmisí Akíndélé ní Owóṣeni. Ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ gbogbo àwọn ọmọ Ọ̀ṣọ́dì kí nǹkan bá ṣàṣìṣì o. Àwa ẹbí Owóṣeni là ń sọ̀rọ̀ yẹn, jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa bẹ̀ wọ́n o. Èmi làlájá Àbíkẹ́, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Ọ̀ṣọ́dì yìí ó ti ń pọ̀ jù o. Èmi ò mọ̀ ká máa lékún síra wa o, èmi ò mọ̀ ká máa lárùn síra wa o. Ọ̀ṣọ́dì ò ṣáájú bó ṣe wà yìí lọ, Ọ̀ṣọ́dì ojú bó ṣe wà yìí lọ. Àwọn lè forí rìn wo Ọ̀ṣọ́dì ní àfẹsẹ̀ ni o, kó já àwọn ọmọ àtọ̀hún rìn wá tó fẹsẹ̀ rìn náà máa fún lágbára pé kó wá dé Ọ̀ṣọ́dì rú. Ẹ ṣàánú wa o, ẹ ṣàánú wa o. Kéèyàn jókòó sẹ́nu ọ̀nà ilé ẹ̀ kéèyàn wá yọ̀bọ̀ ká mọ́, ṣáájé là ń ṣe yìí. Ẹ jọ̀ọ́ o, gbogbo ará Ọ̀ṣọ́dì ẹ ṣàánú fún wa o, ẹ gbà wá o, ẹ gbà wá o. Alága àbílẹ̀ Ọ̀ṣọ́dì ẹ gbà wá o, gbogbo yín ẹ gbà wá o. Òun la ṣe ń lọ bú o, Ìṣọ̀lá dọ́run yín o, nǹkan kò gbọ́dọ̀ ṣe o, ẹ má pa á o. Ṣé o gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́dì, gbogbo ẹ̀yin alálẹ̀ Ọ̀ṣọ́dì, ẹ rí gbogbo kan tó ń ṣẹlẹ̀ báyìí o. Àwa náà rárá jókòó ara gẹ́gẹ́ ní àkọjá yìí wa o. Owóṣeni wá kéré ní òru Ọ̀ṣọ́dì. Azeez ó jókòó ẹ̀ gẹ́gẹ́ ní o, síbi tó máa ń jókòó sí pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń ṣe fàájì wọn. Wọ́n débẹ̀, wọ́n yọ̀ fún wọ́n yọ̀ bù, wọ́n yọ gbogbo ẹ̀, wọ́n fọ́gbò mọ́ ọ̀rẹ́ ẹ̀ tó wá lórí. Wọ́n gún yẹn lápá báyìí. Ọmọbìnrin tó ń tajà níbi ṣọ́ọ̀bù wọn, wọ́n da gbogbo ṣọ́ọ̀bù ẹ̀, wọ́n fọ́ ṣíà, wọ́n fọ́ gbogbo ẹ̀. A lè béèrè pé kí ló ṣẹlẹ̀, a rí ìkọ̀kan gbọ́ o. Èmi ò mọ ohun tó ṣẹlẹ̀ o. Kọ́ jọ nítorí Ọlọ́run kan bá mi fi Azeez sílẹ̀ o.
kọ́ ara fi sílẹ̀ o kò wá nǹkan kò jẹ́ nǹkan kan yín o ní tó bá lè jẹ yín ohun tó bá jẹ yín tó fi ń ṣe bẹ́ẹ̀ ẹ sọ fámílì owó ṣe ní á dá padà fún yín torí gbogbo tẹ́ fi ń sọ káàkiri ẹni kò ṣe gbá kò ṣàwo kò ṣe kankan fún yín kò sí nǹkan tó jọ o. òun là lórílẹ̀‐èdè. òjé ẹ tó bá sọ pé èèyàn láhùn òun náà ló lé o ẹ jẹ́ kí a sọ tọ̀rọ̀ fún yín o ẹ rárá fi ọmọ ọlọ́mọ sílẹ̀ jẹ́jẹ́ ara ẹ gbọ́dọ̀ ṣe o ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe o gbọ́dọ̀ ṣe o ojú bẹ́ẹ̀ lọ ẹ á gbé wa tó tẹ̀ síbẹ̀ o. ohun tá a fẹ́ sọ ni pé àwọn tí ó nílùú kan bá wa dá sí ọ̀rọ̀ yìí kan mẹ́sọ̀ pé peace padà sóṣòdì ogun àwọn kára wa mọ́ lójoojúmọ́ àwọn ṣera wa léṣe yìí ọjọ́ wo la fẹ́ ṣe lé gbà nílùú Òṣòdì ẹjọ́ ń tọrọ Ọlọ́run ẹ̀yin agbófinró ẹ̀yin ìjọba ẹ bá mójútó ọ̀rọ̀ Òṣòdì ó tó gẹ̀ torí tí wàhálà bá ṣẹlẹ̀ apá ìjọba gan ákàtì o kẹtó kíjọba tó rí yanjú àwọn nǹkan mi àti bàjẹ́ torí láti ní kẹjọ ń tọrọ Ọlọ́run ẹ tètè bá mójútó àwọn tó ń mú tó ti ń kà pẹ́dà láti Akínpẹ̀lú láti rẹ ẹ̀yin ìjọba ẹ̀yin human right ẹ jáde sí wọn ẹ make sure pé ẹ fi wọn jófin. a gbọ́dọ̀ di justice. kò jù bẹ́ẹ̀ lọ. need justice la fẹ́. ẹni tó bá ní kó tó fẹ́ sọ. ẹ ó sọ̀rọ̀. ǹjẹ́ sọ̀rọ̀ èmi àbúrò owó ṣe é ní ọmọ world bank o ti yẹ kó gbúdọ̀ ṣe gbọ́ tèmi o wọ́n ní ká máa sọ̀rọ̀ àní sọ̀rọ̀ àwùjá peace la bá wa but àṣìṣe owó ṣe é ní ọmọ àyíǹde ọmọ ní mẹ́ta láì tí kò bá ṣe ó máa ṣe anybody ni o kò bá anybody já o ẹ bá wà ó fún yín jẹjẹ ló ń lọ oúnjẹ olówó lè wá lánàá o ẹ ṣe reality yín ọgbà ń jà ẹ ṣàánú wa o. orúkọ mi ni Aminatu Owóṣe ni ọmọ Mudashiru Captain Mudashiru Owóṣe ẹ jọ̀ọ́ o gbogbo àwọn ará Òṣòdì gbogbo ẹ̀yin ọmọ Òṣòdì gbogbo ẹ̀yin ọmọ ọkọ Òṣòdì ẹ bá a bẹ̀ gbogbo àwọn ọmọ Òṣòdì ṣẹ́ẹ̀kì sọmọ àdé Òṣòdì tó jẹ́ pé ọmọ ọkọ Òṣòdì ní ẹ bá a bẹ̀ àwọn ọmọ Òṣòdì o kọ́ jọ torí Ọlọ́run kọ́ bá mi fàbúrò mi lọ́rùn sílẹ̀ o igi àràbá ní ilé owó ṣe ní ni o tí ò gbọdọ̀ wo o tí ò dẹ̀ ní kó torí ọmọ ọkú ni o ọmọ ọkú ni o tí kò ní pa ọmọ àrùn táwọn òkòrò àsìsì wọn bẹ̀ẹ̀ ọmọ ọkú ni o ọmọ àrùn ọmọ òfò ni o ọmọ òfò tó fò ní ṣe ọmọ ọkú tí kò ní pa ọmọ àrùn táwọn ní gbédè tàbá wá rẹ́ nìkan tàbá bí nínú obìnrin àbáfábẹ́gbé jáde nínú ìyá ẹ̀ tó tó kú bí táà sì fẹ́ gbà ọmọ ní mọ́tà láì fẹ́ gbà. àṣẹ wà àṣẹ wà. kéré tàbí lágbára Ọlọ́run lágbára tó ṣẹ̀dá Òṣòdì torí owó ṣe ní kò kéré lóṣòdì o owó ṣe ní kò kéré lóṣòdì o àwa ìfà sùúrùtù o ọmọ ìlú ni wá tó di kọ́nà o pátá àwa kékeré àwa náà a gbìyànjú nínú Òṣòdì o àjẹbó Òṣòdì jẹ́ o sáríà tí kọ́kọ́ bá ṣe owó ṣe ni wàá kú tìrantìran. Thank you. àṣẹ. wàá kú tìrantìran. àṣẹ. mo mọ̀ pàtó lóṣòdì yìí o táà lè tọ́lé wọ̀ lóṣòdì ìwọ fẹ́ máa pàtó lórí burúkú òṣèré gàlàgà nínú títọ̀ kínú ẹ̀ ń dùn ó fẹ́ máa fọwọ́ lálẹ́ fẹ́mi ọmọ Òṣòdì lọ́jọ́ kórí ẹjọ́ pé gbogbo orí burúkú tó ń ṣe tó bá náà kọ́ tó wọ́n fún ẹ ní liver àwọn lórí burúkú àwọn Òṣòdì kan àwọn àtọ̀hún rí wa kọ́ tó wọ́n fún ẹ ní liver tó sọ pé àwọn ọmọ àlè àwọn ọmọ àlè nínú rẹ̀ sí nínú ọmọ Òṣòdì tó ń fún ẹ ní liver tó bá lọ support wọn òun tẹ̀lé lisa ló máa padà tẹni ó máa pàtó pé Òṣòdì ló kọ́ ní Òṣòdì rí ni olórí burúkú ẹ̀ gbà tó máa wọ́ Òṣòdì tánẹ̀sẹ̀ ló wọ̀ wá orí burúkú tí ìyá ẹ̀ ṣe mọ́ka tí ó rà àràfà kan gùn ní mọ́ka ojú ọmọ ló tọ́jú ìyá ẹ̀ mọ́ka ìyá ẹ̀ wá kú sílé ni ọ̀pọ̀ ìpọ̀ ọjọ́ ọmọ lórí sọ́dọ̀ ta ojú ọmọ ó màkàtà tó pèlú ojú ọmọ ni ọ̀gá ni ayédáadé ó màkàtà tó tọ́jú ti gbókìtì fún ni níbo ni wọ́n wà ńgbà táwọn kìíní ń jà ọ̀gá ni ayédáadé ẹ̀ka àárọ̀ ẹ̀ka alẹ́ gbogbo gidi bá ti ń gbọ́ mi ẹ ṣáà mọ̀ mi dáadáa Àyìndé ọmọ Àyìndé ọmọ Owóṣe ló ń sọ̀rọ̀ WB World Best ń sọ̀rọ̀ ìmọ̀ràn tí mi ò pọ̀ o àmọ́ra wa o àmọ́ra wa lọ́pọ̀pọ̀lọ̀ ṣe ó ṣe ní àṣìṣe World Best o
igi àràbà léwó ṣe ní ni. ẹ má bàánú jẹ́ o. ilé yóò ṣe pé sọ́pọ̀tì wọ̀n ta mọ́. tó bá pọ̀ mọ́wọ́ ṣe ní èyàn tó bá kú máa pọ̀ o. tó bá pọ̀ mọ́wọ́ ṣe ní èyàn tó bá kú máa pọ̀. ẹ bá pàṣẹ sí o igi àràbà ẹ̀kọ́ táwọn olè ó ṣe ní nìyẹn. ẹ̀kọ́ táwọn olè ó ṣe ní nìyẹn. ẹ bá pa fún wa o. wọ́n ló kọ́ jókòó Kí ẹ sọ tèmi jọ. ọkà mọ́ bẹ́ẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ tèmi ni Moses. Bí ìwọ bẹ̀ sọ́mọ́ mi dáadáa, Oṣòdì o, mo ń ṣí o, Ìyànà Pàjá o. Tí ìbá sọ lọ́kọ̀ mi gan mọ́ mi, àṣìṣì owó ṣe ní wọ́bẹ̀ sí. Ìṣọ́lá, tí nǹkan bá ṣe, àwọn tí kò bá ṣe ti pọ̀. A níjọba o. Ìjọba ní ohun ọdẹ ní ogun tó ṣẹlẹ̀ wọn ò dá sí. Àmọ́ àwọn tó lè dúró lójoojú, àmọ́ àwọn tó lè sá lọ. Tó bá ṣẹlẹ̀ ẹ̀ tó máa ṣubú tó ní. ọmúyàn ẹ tún pè ẹ tún fẹ́ gbà wọ́n lẹ̀. Ìjọba máa ń wá bí ìlú ṣe máa tò ní, òun wá bí ìlú ṣe máa rún. Àwọn ọ̀dọ́ máa ń wá bí ìlú ṣe máa rún.